Jigan mo rò pé lórí burúkú ni ẹ, mo rò pé ó ń ṣe èrè, mo rò pé ayé ẹ fẹ́ bàjẹ́ mọ́ tilẹ̀, àbógun fẹ́ pa ẹ́, ó fẹ́ pa àwọn ìran kíran ẹ, mo rò pé ó ń ṣe èrè, àbó lórí burúkú ni ẹ ni, mo rò pé ó ń ṣe èrè. Àwọn wo ló ń sọ pé ó ń bẹ́ kò ní da fún ẹ, kò ní da fún ìran kíran ìyá alájà bàbá ńlá ìpọ́npọ̀ gba bàbá ńlá ìyá alájà ẹ, ayé ẹ máa bàjẹ́ ni. Àbó ló ṣì làwọn tó ní ẹ, èmi wá wà nú ẹni tó bá fi kọ́rọ̀ sọ, ìwọ kí ní rádaràda tó fi ń júwe eléyìí, àbó lórí burúkú làwọn tó ní ẹ, àbó ó fẹ́ ṣọ́kú ó fẹ́ bọ́dún yìí lọ. Ṣó o máa wọ wèrè? Ṣó o fowó oko wèrè dóyà aláìjà tó bí ẹ sáyé, àbáyé ẹ fẹ́ bàjẹ́? ẹ̀yin tèmi Dayo Amusa ó ti jáde fún Jigan bàbá ọjà o lẹ́yìn ìgbà tí Jigan bàbá ọjà jáde tí ó lọ kọ́mẹ́ǹtì kan sí orí pósìtì Dayo Amusa wípé ó ní ó ṣe fíìmù, ó ní e no go far, ó ní you do film e no go far, ó ní even music you failed. Ọ̀rọ̀ yìí dùn Dayo Amusa, ìdí tí Dayo Amusa fi wá fà já mọ́ Jigan bàbá ọjà lọ́wọ́ nìyí. ẹ̀yin yẹn wá ẹ jẹ́ ká gbádùn èyí tó kù nínú ọ̀rọ̀ yìí. Àbó fẹ́ ṣọ́kú mọ́ àwọn tó ní ẹ lọ́wọ́, ògùn ló máa pa ẹ́, àbó ló sì lélẹ̀, èmi wọ́n mọ̀ náà tó fẹ́ máa fi kọ́rọ̀ sọ. Ìwọ ọmọ ọ̀dọ́ bàbá tí kan ló mú ẹ wá lọ́jọ́ kìíní àná, ìwọ kìíní rádaràda tó fi nulẹ̀ yìí, àbó ló sì làwọn tó ní ẹ. Tó bá tẹ̀ wá fẹ́ ti mèyọ́ ẹ, tó fẹ́ gbé mèyọ́ ẹ sórí, èmi ló wá rò kó fẹ́ máa fi ta yín. Are you mad? Are you mad or something? Are you sick upstairs? Is something wrong with you? What the fuck do you think you are? Who do you think you're talking to? Are you insane? Àbó ń ṣe èrè ni? Jọ torí tọ́lọ́run ṣé ó dárò, ó dájókòó, ó dárò, òun pe Dayọ̀, ṣé ó dárò ní àbápéjọpọ̀, àbẹjọkóra yín pọ̀, ẹ kó sínú ara yín, ẹ sọra yín dẹyọ kan, ògún fẹsẹ̀ jẹ ẹ̀wẹ̀ ni, ó fẹ́ ṣọ́kú mọ́ àwọn tó ní ẹ lójú ni, àbáyé ọ̀tá ẹ fẹ́ bàjẹ́ ni, àti wọ́n àtàwọn tẹ̀tọ́ ń kóra yín ṣé torí pé bí mo ṣe ń ṣe kò ní da fún ẹ. Jigan ò ní kúre, ayé ẹ máa bàjẹ́ ni, ayé ẹ máa bàjẹ́ ni. Tó bá bí pọ̀npọ̀ gbá bàbá láì pọ̀npọ̀ gbá yàrá ya ẹ̀ rè, èmi á sẹ́ǹdì àdírẹ́sì mi sí ẹ. Tó bá jẹ́ ọmọ ọkọ ni ẹ, tó yẹ pé okó kan òbò kan náà fi dó níyà àti bàbá ẹ